ẹ pẹ̀lẹ́ ọ̀bọ̀dá Wasiu ẹ súnmọ́ mi ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì yìí nǹkan tí ò yé yín àwa á jẹ́ kó yé yín torí àṣesílẹ̀ òun ni àbọ̀ wá bá wọ́n ní ẹgbẹ́ àwọn kan lọ sí court dórí gómìnà ipe ó ṣe ọ̀rọ̀ Àwùjalẹ̀ kò ṣọ̀rọ̀ Àwùjalẹ̀ àwọn ìdílé tí ọba kàn wọ́n ní wọn ò mọ̀ yín wọ́n lẹ̀ kí ń ṣọmọ ìdílé wọn wọ́n ní ìdílé Fìdípọ̀ tẹ̀lẹ̀ ti wá kí ló wá dé tẹ̀ ń gbé wọn lọ sí court àkọ́kọ́ náà bọ̀dá Wasiu ǹjẹ́ ẹ ní ìwà tẹ́ lè fi jẹ ọba ṣá wọ́n ní kán tó fèèyàn joyè láàrin ìlú ó yẹ kán jẹ́ ẹni rere mo gbàgbọ́ pé tó bá wo ìwà yín ìwọ ló ọ̀kan lọ́mọ olórí ọmọ ọba balógun tán fi yín jẹ ọ̀túnba tán fi yín jẹ wọn ò ní fi yín jẹ àkọ́kọ́ náà bọ̀dá Wasiu ìwà wo ló wà tangible tó wà lọ́wọ́ yín náà tẹ́ fẹ́ fi jẹ ọba ẹ fẹ́ bí ìyàwó bíi 8 kò sí kankan tó dúró ẹ jẹ́ kí kankan dúró báyìí tá lè pè mọ́ yín àwọn ọmọ yín gan kò sí kankan tá lè sọ pé ó wà ní surround ọ̀dọ̀ yín tó jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ ń bá wa fojú tó wọn àwọn ọmọ iṣẹ́ yín gan bọ̀dá Wasiu mo ti rí tó fídíò 3 tẹ́ ti ń la ìgbájú fún àwọn ọmọọṣẹ́ tó wà lọ́ndà yín ṣé wà nìyẹn sà ẹlẹ́ẹ̀kẹrin sà bọ̀dá Wasiu nínú gbogbo àwọn ọmọ kéékèèké tán jẹ́ olórí mélòó bíi 5 wo lẹ lè bá mi kà pé ó ti ara yín dìde sà ẹ láàánú ọmọ Èkìtì níyá yìí o mo mọ̀ omi kọ̀lájọ mú ó pín kan rárá but máa sọ fact ẹ ní àánú ẹ kó àwọn èèyàn mọ́ra àwọn ìyàwó yín ò dúró lọ́dọ̀ yín gbogbo wọn ẹ̀ ń pààrọ̀ ìyàwó bí ìgbà téèyàn ń pààrọ̀ aṣọ ìmúròde ni gbogbo àwọn ìwà yẹn èwo ló bá tọba mu níbẹ̀ ọba Àwùjalẹ̀ kì í ṣe ọba bí ọba wèrè kan tó ń gbé wá sọ́ṣun tán sọ pé wọ́n fi jọba tó ń wé Fúlàní ọba Àwùjalẹ̀ yàtọ̀ sí ọba ó yàtọ̀ sí just ordinary ọba kan ṣáà kì í ṣe just ordinary ọba kọ́ lọ́ba Àwùjalẹ̀ jẹ́ tẹ́ ẹ̀ bá mọ̀ kẹjẹ́ ká sọ fún yín wọ́n lẹ wá gbé gómìnà lọ ilé ẹjọ́ Dàpọ̀ Abíọ́dún gbogbo ọ̀nà Ògùn state ò dáa bọ̀dá Wasiu ẹ rí gbé lọ ilé ẹjọ́ pé torí ọ̀nà Ògùn state ò dáa o àbí mo parọ́ ẹ rí gómìnà yín gbé lọ ilé ẹjọ́ fún security bọ́n ṣe ń fèèyàn ṣẹ́ṣó lọ́tún tó ń fèèyàn ṣẹ́ṣó lọ́sì ní Ògùn state ẹ rí gómìnà yín gbé lọ ilé ẹjọ́ ńbẹ̀ ẹ rí gómìnà yín gbé lọ ilé ẹjọ́ pé ẹ fẹ́ kí gbogbo ọ̀nà Ògùn kó wà òkè torí ọjọ́ tí mo lọ sáwọn ìlú kan ní Ògùn in fact mo délé mo wá ń lo Ògùn ni ẹ rí yẹn ṣe ṣùgbọ́n torí afẹ́ ayé torí ẹ fẹ́ jẹ ọba ẹ wá kó gómìnà àtàwọn kan láti ìdílé ṣé fàṣẹnúgbè náà ń pè wọ́n àbí kí ni ìdílé kejì ẹ wá kó wọn lọ sí court àwọn ará ilé Fìdípọ̀ tẹ̀ wá ń sọ fún àwọn ará fámìlì kejì pé ìgbà tóun ti rọ́mọ oyè fi sílẹ̀ láàárín 14 to 21 days ìdílé wọn ló kàn who does that ibo náà ti ń ṣe àwọn olókàn ìgbà tó bá wù wọ́n náà lè gbọ́mọ oyè sílẹ̀ kó kàn yín ẹ kò kàn yín kò nítumọ̀ ọjọ́kọ́jọ́ tó bá wù wọ́n láti fọmọ oyè sílẹ̀ náà lè fọmọ oyè sílẹ̀ ẹ̀yin ìdílé Fáṣẹnúgbà ṣé ẹ̀ léèyàn gidi sílé ni ṣé ẹ̀ ní èèyàn gidi ṣé ẹ̀ ní èèyàn tó ní ọ̀rọ̀ lẹ́nu láti sọ ni ẹ̀yin Fìdípọ̀ tẹ̀ ẹ wá ń wò pé torí Wasiu Ayinde ó mọ Tinubu ó mọ lágbájá ó mọ tàmẹ̀dù ẹ wá fẹ́yìn pòsì ẹ̀ lérí àwọn ọmọ Àwùjalẹ̀ mo mọ̀ pé bàbá wa Tinubu gan ò ní ṣe bẹ́ẹ̀ àwọn gan ò ní dá lábàá torí kò ní dàbí àwọn ọba wèrè kan tó ń fagídí ìkóṣìlé wa lórí táwọn ọmọ yìí nǹkan tó ń jẹ ọmọ túmọ̀ nǹkan tó ń jẹ àwọn ọba kan tó jẹ́ pé lẹ́tà náà fi ń kó wọn tá ń kọ lẹ́tà lé wọn lọ́wọ́ pé kán lọ jọba wá ọba Àwùjalẹ̀ ò ní rí bẹ́ẹ̀ rárá ókè ẹ̀yin fẹ́ fi olórin jẹ ọba
bóyá wọ́n ní nǹkan ṣe táwọn èèyàn pé kábíyèsí kan náà bọ́n sókè kán bẹ̀ sí máa ṣe tùẹ̀tùẹ̀. àbí ẹ̀yin fẹ́ fi wọ́n jọba kí jàgídíjàgan túbọ̀ máa lérò sí kó máa pọ̀. àbí àwọn ò ní gbà yẹn fún yín o, kò tiẹ̀ ní wọ́ọ̀kì rárá. ìwà láwọ̀ ẹni tó fẹ́ di ọba àámọ̀ irú èèyàn tó jẹ́, àámọ̀ ìwà tó ní lọ́wọ́. ẹ lè sọ wípé torí pé ó jọba gbogbo ìwà tó ti ń wù lógún ọdún ó wá kó gbogbo ẹ̀ dànù, kò ṣeé ṣe. wọ́n ní kì í kù lára ọmọọba, wọ́n ní kì í tán lára ọmọọba kó má kù dàsákì. á ní àwọn kankan tá a fi pamọ́ tá a padà gbé síta. aláwa ò fẹ́ rú ọba mọ́ bẹ́ẹ̀ nílẹ̀ kóòtù òjíire fẹ́. ẹ ṣáàbá wa gbé síbẹ̀ yẹn kò jọ mọ́. ìdílé tó bá ti kàn lá máa fi jẹ́. ẹ fẹ́ tọ́nu gbogbo nǹkan wa, ẹ fẹ́ dorí ẹ̀ kodò. ojú òtì yín gbogbo bílẹ̀ kóòtù òjíire ṣe rí lè ní ọwọ́ ẹ̀yin gómìnà, ọwọ́ ẹ̀yin èèyàn ńláńlá, ọwọ́ yín ló wà. ẹ̀yin lẹ bà ayé ẹ̀ jẹ́. ẹ̀yin lẹ bà ayé ilẹ̀ kóòtù òjíire jẹ́ bá ṣe wà yìí. ẹ tún wá lẹ̀ ń bọ̀, ẹ tún wá fẹ́ fagídí gbèyàn kan sórí oyè. ẹ wá ń gbé wọn lọ court láwọn tó ní nǹkan wọn tó tọ́ sí. ẹ ń gbé wọn lọ sí court. ẹ ń sọ fún wọn wípé kì í ṣàwọn kọ́ ló tọ́ sí. ẹ ń sọ fún wọn pé ìgbà tán ti lè mọ́yàn sílẹ̀ fún 14 days. ṣé bí bàbá tí yín ṣe ṣe ń gbà tí bàbá yín gorí oyè nìyẹn? ṣé bó ń ṣe ṣe fún bàbá tí yín nìyẹn gbà tó wà lórí oyè? ṣé bó ń ṣe ṣe fún bàbá yín lórí oyè yìnyẹn? àwọn ò ní gbà yẹn fún yín o. orí Facebook náà láti jọ máa ta fúnra wa tán. ìwà lẹ̀sìn o. a ní gba gbogbo yẹn. bọ̀dákẹ́ wà wọn ò ní nǹkan, wọn ò ní ìwà tán lè fi jẹ Àwùjalẹ̀ rárá. kò sí ìwà tán lè fi jẹ Àwùjalẹ̀. òkè kí la gbé kí la jù ẹ ti ń lọ court. kí la gbé kí la jù ẹ ti ń fọwọ́ lágbà àwọn èèyàn lójú. kò jọ àdẹ̀ ní gbà ẹni tó yẹ bá tọ́ sí òun náà máa gbóyè fún.